ojúgbà ẹni òwe ló ń pa fún ni o. Gani Adams Aláàfin Ọ̀yọ́ Afẹ́nifẹ́re lápapọ̀ kọ̀rọ̀ ojú sí ìpànìyàn tó ń wáyé ní Kwara béèrè ààbò tó gbópọn fún ilẹ̀ Yorùbá. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú civil defence nípínlẹ̀ Edo ṣubú lulẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀ lóde àríyá. Òjijì ló bá mi o, ojú oorun ni mo wà tí Aláàfin pè mí pé wọ́n ti yan òun ní ọba láì mọ̀ tẹ́lẹ̀ pé ìdílé ọba ló ti wá ká tó ṣe ìgbéyàwó. Olórí Aláàfin Ọ̀wádé ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá tó kùnà láti tọ́ ọmọ rẹ̀, ìyàwó Olúwo tẹ́lẹ̀ ló sọ̀kọ̀rọ̀ sí Olúwo bẹ́ẹ̀ lórí ẹ̀sùn èké tó fi kan Ọọ̀ni Ilé-Ifẹ̀. Àwọn olùgbé ìlú bu ẹnu àtẹ́lu ìjọba ìpínlẹ̀ Kwara lórí bó ṣe ń pa àwọn olùgbé ìlú lẹ́nu mọ́ lẹ́yìn ọ̀pọ̀ ìṣekúpani tó wáyé níjọba ìbílẹ̀ Edu àti Patigi. Bàbá Mohbad béèrè kí wọ́n ṣèdájọ́ fún ìyàwó Mohbad àti nọ́ọ̀sì alábẹ́rẹ́ tó lọ́wọ́ nínú ikú olóògbé lórí ìwà àìbìkítà wọn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni o. Gani Adams Aláàfin Ọ̀yọ́ Afẹ́nifẹ́re lápapọ̀ kọ̀rọ̀ ojú sí ìpànìyàn tó ń wáyé ní Kwara béèrè ààbò tó gbópọn fún ilẹ̀ Yorùbá. Bí ìkọlù àwọn onísùnmọ̀mí agbébọn ṣe gbilẹ̀ láwọn apá kan nípínlẹ̀ Kwara lẹ́nu ọjọ́ bíi mẹ́ta yìí ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams Aláàfin Ọ̀wádé àti ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí kọ̀rọ̀ ojú sí tí wọ́n sì sọ̀rọ̀ nípa rẹ̀. Nínú ọ̀rọ̀ tí Ìbà Gani Adams sọ lọ́jọ́bọ̀ Thursday ló ti ní ètò ààbò tó nípọn gidi ló yẹ fún ilẹ̀ Yorùbá lápapọ̀ títí tó fi dé ìpínlẹ̀ Kogi náà. Ó ṣàpèjúwe àwọn ìkọlù ìpànìyàn tó ń wáyé láwọn agbègbè náà bíi ikú tó ń pa ojúgbà ẹni tó jẹ́ pé òwe ńlá ló ń pa fún ni. Gani Adams sọ pé bí ètò ààbò bá fẹsẹ̀ múlẹ̀ sí ní ìkọlù lemọ́lemọ́ yìí lè mọ́wọ́ dúró ní Kwara àti ní gbogbo ilẹ̀ Yorùbá kárí Nàìjíríà. Bẹ́ẹ̀ ló fi kún pé ìṣẹ̀lẹ̀ tó wáyé kẹ́yìn lókè ọ̀dẹ̀ nípínlẹ̀ Kwara jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Olórí ogun ilẹ̀ Yorùbá náà sọ pé ó ti lé lọ́dún kan tóun ti ń ké tantantan lórí ètò ààbò tí kò dúró déédéé. Ó ká àwọn agbègbè bíi Babanla, Bororo, Òsì, Òró nípínlẹ̀ Kwara bíi àwọn ibi tí ọ̀pọ̀ ẹ̀mí ti sọnù. Ìbà Gani Adams dárúkọ àwọn ìlú bíi Èjìgbà, Ẹ̀gbẹ́, Okolókè, Òkúràn, Odò Àpẹ́ àti Olúbunu gẹ́gẹ́ bí ibi tí àwọn agbébọn ti ṣọṣẹ́ ní Kogi. Ìbà Gani Adams wá rọ gbogbo ọmọ Yorùbá láti máa fojú sọ́rí kí wọ́n sì mọ̀ pé ohun tó délẹ̀ yìí kì í ṣe iṣẹ́ ẹnìkan, àjọṣe wa ni. Ẹ̀wẹ̀ Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Akeem Ọ̀wádé náà ti ṣèlérí láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak lórí ìkọlù àwọn agbébọn nílùú náà. Àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn Aláàfin Bọ̀dé Dúrójayé fi síta lọ́jọ́bọ̀ Thursday ṣàlàyé pé kábíyèsí ti kàn sí gómìnà Abdulrazak lórí ọ̀nà tó dára jù láti tán ìṣòro ọ̀hún àti pé gómìnà pàápàá ti fi dá Aláàfin lójú pé ikọ̀ ológun púpọ̀ ni wọ́n ti fi ránṣẹ́ sí Kwara láti kojú ìkọlù náà. Nígbà tó ń kọ̀rọ̀ ojú sí ìpànìyàn ọ̀hún, Aláàfin Ọ̀wádé ṣàpèjúwe àwọn agbébọn náà bíi mùjẹmùjẹ àti ọ̀tá ìlú. Ó rọ ìjọba àpapọ̀ láti rí i dájú pé ọwọ́ bá gbogbo àwọn tó ń lọ́wọ́ sí ìtàjẹ̀sílẹ̀ ní Kwara àti àwọn ibòmíràn lórílẹ̀‐èdè yìí. Ó ní kò yẹ kí àwọn olórí máa fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ààbò ṣùgbọ́n kí wọ́n rí i dájú pé wọ́n gbé ìgbésẹ̀ kíákíá tí yóò so okùn ààbò lé jù báyìí lọ fún àlàáfíà àti ìdàgbàsókè orílẹ̀‐èdè. Bákan náà ní ikọ̀ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀yọ́ èyí tí ajagunfẹ̀yìntì Ọláyínká Ọláyanjú ń léwájú rẹ̀ fi dá àwọn èèyàn Kwara lójú pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti yí wọn ká. Ní ìtẹ̀síwájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ń rí sí ọ̀rọ̀ ìran Yorùbá náà ti kéde pé àwọn tí inú wọn kò dùn sí ìjọba tó wà lóde yìí àti àwọn tó fẹ́ gba agbègbè tí kì í ṣe tiwọn ló wà nídìí ìkọlù tó ń wáyé ní Kwara àti Kogi. Afẹ́nifẹ́re sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tí akọ̀wé ìpolongo àpapọ̀ wọn Comrade Jàre Àjàyí fi léde lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù kẹwàá ọdún 2025. Àtẹ̀jáde náà ṣàlàyé pé àwọn ìkọlù tó ń wáyé ní Kwara àti apá kan àárín rẹ̀ yìí tó nǹkan ìbẹ̀rù fún ilẹ̀ Yorùbá àti àwọn apá ibòmíràn lórílẹ̀‐èdè yìí. Afẹ́nifẹ́re ṣàlàyé pé ìlànà tí àwọn tó pa èèyàn púpọ̀ ní Kwara lò fi hàn pé wọ́n kì í ṣe ajínigbé gbowó lásán, wọ́n sì yàtọ̀ sí àwọn darandaran. Àwọn nǹkan ìjà tí wọ́n lò àti ọ̀nà tí wọ́n gbé ìkọlù náà gbà fi hàn pé wọ́n ní àwọn alágbára kan nígbèjọ́ tó ń tì wọ́n lẹ́yìn nílẹ̀ yìí àti ní òkè òkun àti pé
èèyàn lè fura sí àwọn tí wọ́n ń pè ní awakùsà lọ́nà àìtọ́ báyìí. Ìpínlẹ̀ Kwara tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ìlú àlàáfíà wá di ibi tí ọ̀pọ̀ ẹ̀mí ti ń sọnù, ṣùgbọ́n kí àwọn tó rán àwọn oníṣẹ́ ibi yìí níṣẹ́ ló mọ̀ pé yóò kan àwọn náà bí orílẹ̀-èdè yìí bá dojú dé. Afẹ́nifẹ́re wá ṣèkìlọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ ní Afghanistan àti Libya látìgbà tí wọ́n ti pa Muammar Gaddafi gbọ́dọ̀ jẹ́ àríkọ́gbọ́n fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní Libya kò sinmi látìgbà tí wọ́n ti pa Muammar Gaddafi, Afghanistan náà kò sì ní àlàáfíà látìgbà tí àwọn Taliban ti gbàjọba lóṣù kẹjọ ọdún 2021. Ọ̀nà àbáyọ tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re là kalẹ̀ ni pé ìtọpinpin ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣe kókó. Wọ́n ní kí ìjọba Kwara fura sí àwọn tí wọ́n ń wakùsà lọ́nà àìtọ́ níbẹ̀, kí wọ́n wádìí àwọn aráàlú kan tí ẹnu ń kùn wọ́n pé wọ́n mọ̀ nípa àwọn agbébọn tó ń wọ̀lú, kí ìjọba Kwara sì rí i pé àìjáde bó ṣe wu aráàlú tí wọ́n ṣe òfin rẹ̀ kò lọ títí, bó tilẹ̀ jẹ́ pé ó wúlò lásìkò yìí. Wọ́n fi kún pé kí wọ́n mú ọlọ́pàá ìpínlẹ̀ ní kókó lásìkò yìí. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence nípínlẹ̀ Edo ṣubú lulẹ̀, pàdánù ẹ̀mí rẹ̀ lóde àríyá káì. Ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence nípínlẹ̀ Edo Agun Gbenga lọ́jọ́bọ̀ Thursday ṣàdédé ṣubú lulẹ̀ tó sì pàdánù ẹ̀mí rẹ̀ lóde àríyá nílùú Benin City, olú ìlú ìpínlẹ̀ náà. Ọ̀gá àgbà ikọ̀ Civil Defence náà ló ṣubú lulẹ̀ lórí àga ìjókòó rẹ̀ lẹ́yìn àkókò díẹ̀ tó sọ̀rọ̀ níbi ètò òde àríyá tí ẹgbẹ́ International Association of World Peace Advocates gbé kalẹ̀, èyí tó wáyé ní gbọ̀ngàn Bishop Kelly Pastoral Center nílùú Benin City. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, gbogbo ìgbìyànjú láti jí padà sáyé lóde àríyá náà ló já sí pàbó. Níṣẹ́ ni wọ́n sáré gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn iléeṣẹ́ ológun Military Hospital Benin níbi tí wọ́n ti fìdí ikú rẹ̀ múlẹ̀. Púpọ̀ nínú àwọn aláyẹ̀sí, àwọn èèyàn tó péjú síbi òde àríyá náà ni wọ́n ń sọ pé irú kílẹ̀ yìí kí wọ́n á ló lè ṣokùnfà ikú ọ̀gá àgbà ọ̀hún, ẹni tó wọnú gbọ̀ngàn òde àríyá náà ní ìlera pípé. Ó sojú mi kòró kan, ẹni tó pe ara rẹ̀ ní Odion Ugbe sọ fún àwọn akọ̀ròyìn Punch Metro pé olóògbé náà wọnú gbọ̀ngàn òde àríyá náà ní ìlera pípé. Ó jẹ́ kàyéfì pé ó ṣàdédé ṣubú lulẹ̀ ó sì kú. Ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí èèyàn jẹ́jẹ́, ẹni tó fi gbogbo agbára rẹ̀ ṣe iṣẹ́ ìsìn orílẹ̀-èdè. Ó sọ wípé òun wà níbi ètò kan pẹ̀lú olóògbé lọ́sẹ̀ tó kọjá níbi tóun ti bá a sọ̀rọ̀ lórí ìṣe pàtàkì láti mú ètò ààbò gbópọn sí lórílẹ̀-èdè. Ugbe sọ wípé ó ṣeni láàánú pé ọkùnrin náà kú ikú òjijì. Ó wọnú gbọ̀ngàn ní ìlera pípé, ṣùgbọ́n òkú rẹ̀ ni wọ́n gbé jáde. Àwọn èèyàn tó lóye tó ní ìmọ̀ ètò ìlera sá gbogbo ipá wọn láti jí padà sáyé lákòókò náà, ṣùgbọ́n ẹ̀pa kò bòró mọ́. Ìgbà tí wọ́n gbé dé ọgbà ilé ìwòsàn ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé òkú rẹ̀ ni wọ́n gbé wá. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ olú iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence Afọlábí Babáwálé sọ fáwọn akọ̀ròyìn pé bẹ́ẹ̀ ni òtítọ́ ni pé àwọn pàdánù ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence nípínlẹ̀ Edo. Ó ṣubú lulẹ̀ ó sì kú lákòókò tó wà lóde àríyá. Òjijì ló bá mi o, ojú oorun ni mo wà tí Aláàfin pè mí pé wọ́n ti yan òun ní ọba, láì mọ̀ tẹ́lẹ̀ pé ìdílé ọba ló ti wá ká tó ṣe ìgbéyàwó. Olórí Aláàfin Ọ̀wádé ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ayaba Àbíwùnmí Ọlájùmọ̀kẹ́ Ọ̀wádé tí í ṣe ìyàwó olórí Aláàfin ti ìlú Ọ̀yọ́ ní ìwòyí ọdún 4 sẹ́yìn, tí wọ́n bá sọ fún òun pé ọkọ òun yóò di Aláàfin ti ìlú Ọ̀yọ́, òun yóò ní irọ́ ni wọ́n ń pa, tí òun yóò sì mú ẹnikẹ́ni tí ó bá sọ bẹ́ẹ̀ ní èké. Ayaba Ọ̀wádé ní òun fúnra òun gan kò mọ̀ pé ìdílé ọba ni ọkọ òun ti wá ṣáájú ìgbéyàwó àti nínú ìgbéyàwó àwọn fún ọ̀pọ̀ ọdún tí àwọn fi jọ wà. Ó sọ èyí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ikọ̀ BBC Yorùbá ṣe pẹ̀lú rẹ̀ lórí ìrìn àjò Aláàfin Akeem Ọ̀wádé sí ipò Aláàfin ti ìlú Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní lọ́dún 2006 nínú oṣù keje ní àwọn ṣe ìgbéyàwó tí àwọn sì ṣe ìrántí 20 ọdún lẹ́kan ayẹyẹ ìgbéyàwó ní ọdún 2025 yìí. Ayaba Ọ̀wádé ní ó lé ní 20 ọdún báyìí tí òun ti mọ Ọ̀wádé tí òun ò sì mọ̀ Aláàfin. Ó ní òun máa ń sọ fún àwọn èèyàn pé tí wọ́n bá sọ fún òun pé ìwòyí ọdún 4 sẹ́yìn pé ọkọ òun yóò di ọba, òun ò sọ fún wọn pé bóyá ẹni tó ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bóyá kí wọ́n lọ tún yẹ̀wò dáadáa torí irọ́ ni wọ́n ń pa, torí pé òun ò mọ̀ pé ìdílé ọba ní kábíyèsí ti wá rárá
kó tó di pé àwọn pàdé. Kódà nínú ìgbéyàwó gan òun ò mọ̀. Ayaba Ọ̀wádé ní ojú oorun ni òun wà nígbà tí kábíyèsí ké sí òun pé ìlú ti yan òun gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní jìnnìjìnnì bá òun tilẹ̀ rò pé prank orí ayélujára ni. Nígbà tí wọ́n sọ fún òun, èsì òun ni pé kí ni àwọn máa ṣe báyìí. Ó ní òun kàn tẹ́wọ́ ni pé kí ló wá kàn báyìí kí kábíyèsí tó fèsì pé ilé ti yá nìyẹn. Ó ní tí àwọn èèyàn kò bá súnmọ́ Aláàfin wọn kò lè mọ irú èèyàn tí kábíyèsí jẹ́. Ayaba ní tí èèyàn kò bá súnmọ́ Aláàfin yóò nira díẹ̀ láti mọ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀, tó sì ṣàpèjúwe Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí olórí tó nífẹ̀ẹ́ gbogbo èèyàn lọ́kàn, tí òun sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ Aláàfin tó súnmọ́ kábíyèsí ló lè fọwọ́ sọ̀yà pé òtítọ́ ni ọ̀rọ̀ tí òun wí. Gbogbo àwọn tó wá ń bá Aláàfin Ọ̀yọ́ ni wọ́n máa ń sọ fún pé bí ìlú Ọ̀yọ́ yóò ṣe tẹ̀síwájú ni ó jẹ àwọn lógún jùlọ. Ó ní kódà ní ìgbà mìíràn tí àwọn bá ń lọ nínú ọkọ̀ tí àwọn jáde tí àwọn èèyàn ìlú bẹ̀rẹ̀ sí dọ̀bálẹ̀ ní kábíyèsí máa gbàdúrà sí Ọlọ́run pé kó ràn òun lọ́wọ́ láti mú ìlọsíwájú bá ìlú Ọ̀yọ́. Ó ní ẹni tí ò mọ kábíyèsí òun rọ̀ wọ́n láti farabalẹ̀ mọ kábíyèsí. Wọ́n mọ̀ pé olórí tó fẹ́ Ọlọ́run tó fẹ́ràn ènìyàn, ẹbí àti gbogbo èèyàn ní Aláàfin Ọ̀yọ́ Ọba Ọ̀wádé jẹ́. Bàbá tó kùnà láti tọ́ ọmọ rẹ̀, ìyàwó Olúwo tẹ́lẹ̀ ló sọ̀kọ̀rọ̀ sí Olúwo bẹ́ẹ̀ lórí ẹ̀sùn èké tó fi kan Ọọ̀ni Ilé Ifẹ̀. Ó bímọ mọ̀ ṣe kínni, ó bímọ stọ̀rẹ́ o, ẹni tó bímọ gbọ́dọ̀ tọ́mọ tí Olúwo kọ́ o níṣẹ́ ló pa ọmọ rẹ̀ tì láì tọ́jú rẹ̀. Ìyàwó Olúwo tẹ́lẹ̀ Olórí Channel Chin ti ṣàpèjúwe Olúwo tilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Àkànbí gẹ́gẹ́ bí bàbá tó kùnà láti tọ́ ọmọ rẹ̀. Ìyàwó tẹ́lẹ̀ rí ọ̀hún ló sọ̀kò ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Olúwo lẹ́yìn tí Olúwo fi ẹ̀sùn èké kan Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì fún gbígbìmọ̀pọ̀ pẹ̀lú ìyàwó Olúwo tẹ́lẹ̀ láti wá ìṣubú Olúwo. Ìyàwó Olúwo tẹ́lẹ̀ rí ọ̀hún ni wọ́n bí nílẹ̀ Canada fún àwọn òbí ìlú Jamaica. Channel jẹ́ ọmọbìnrin reggae star Ludlow Bobozaro Chin tí ọ̀pọ̀ mọ̀ fún kíkọ orin papọ̀ pẹ̀lú àwọn olórin bíi Caputon. Ṣáájú kó tó fẹ́ Ọba Olúwo, ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi mọ́dẹ́lì àti oníṣòwò. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, obìnrin náà ló pàdé ọba aládé náà níbi òde àríyá kan nílùú Èkó lákòókò àbẹ̀wò rẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2015, ṣùgbọ́n tí ìgbéyàwó wọn túká ní oṣù kejìlá ọdún 2019 lẹ́yìn bíi ọdún mẹ́ta. Nínú ọ̀rọ̀ ìkọraẹnisílẹ̀ tó gbòde kan nígbà náà, Olúwo dá ọ̀rọ̀ ìyapa náà lórí àwọn ìyàtọ̀ kan tí kò lè báramu. Ọba aládé náà lé olórí náà jáde ní tipátipá kúrò láàfin rẹ̀, èyí tó ṣokùnfà èdè àìyedè tó gbóná janyin lórí orí ìtàkùn ayélujára níbi tí olórí náà ti fẹ̀sùn kan Olúwo. Awuyewuye náà ló tún ru sókè lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday lẹ́yìn tí fídíò tí Olúwo gbé sójú òpó ayélujára Instagram rẹ̀ lu ìgboro kan. Nínú fídíò náà ni Ọba Olúwo ti fẹ̀sùn kan Ọọ̀nìrìṣà pé ó pètèpèrò ibi sí òun nípa mímú òun mọ́ Channel fún ìgbéyàwó. Olúwo ní páńpẹ́ ni wọ́n fi ìgbéyàwó pẹ̀lú obìnrin náà ṣe fún òun lójú náà láti ba ayé òun jẹ́. Ọba Olúwo tún sọ síwájú sí pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Olórí Channel fẹ́ fi májèlé pa òun. Wọ́n gbìyànjú láti dá ẹ̀mí òun légbodò. Olúwo ní bóyá gan ni ọmọ kan tó ní fún òun fi jẹ́ ọmọ òun. Níṣe lòun sì iyèméjì bóyá òun ni bàbá ọmọ náà àbí kì í ṣe. Ó ní òun máa fìdí rẹ̀ múlẹ̀ nípasẹ̀ ètò àyẹ̀wò DNA bóyá òun lòun lọmọ náà ní tòótọ́. Olúwo fẹ̀sùn kan Ọọ̀ni pé ó ní ó gba ilé fún ìyàwó òun tẹ́lẹ̀ tí ó sì ń bá ní àjọṣepọ̀. Olúwo ní kò sí agbára ìbílẹ̀ tàbí ohun tí ẹ̀mí kan tó lè ṣekú pa òun. Olúwo tẹnumọ́ pé Ṣàngó ló lè ṣekú pa òun, Ògún kò lè ṣekú pa òun, Ọlọ́run nìkan ló mọ ìgbà tí èèyàn máa kú. Nínú àtẹ̀jáde kan tí Olórí Channel lójú òpó ayélujára Instagram lọ́jọ́ Ẹtì Friday, ó da ẹ̀sùn Olúwo nù bí omi ìsanwó gẹ́gẹ́ bí ẹ̀sùn èké, ìṣinilọ́nà àti títa ẹrẹ̀ sórí ìtẹ́ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ilẹ̀ Yorùbá. Ìyàwó tẹ́lẹ̀ rí náà tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ náà. Ó ní ọba kan tó ní Ọ̀wọ̀ lÉkòó ló mú òun mọ Olúwo, kì í ṣe Ọọ̀ni Ilé Ifẹ̀ bí Olúwo ṣe ń gbé kiri. Channel
bẹ́ẹ̀ tún fẹ̀sùn kan Olúwo síwájú sí pé ó pa ọmọkùnrin àwọn Prince Odùduwà tì fún ó lé ní ọdún 5. Ó ṣàpèjúwe Olúwo gẹ́gẹ́ bí bàbá tó dẹ́yẹ sí ọmọ rẹ̀. Ó rọ gbogbo àwọn aráàlú láti má ṣe gba ọ̀rọ̀ Olúwo gbọ́ rárá bó ti wù kó mọ. Ó ké sí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá láti ṣèkìlọ̀ fún Olúwo. Channel dẹ ẹ̀sùn ìṣekúṣe, yíyan àlè àti májèlé tí Olúwo fi kàn nù bí omi ìsanwó. Ó tẹnumọ́ pé wọ́n lo òun láti mú ìgbòòrò bá ipò orúkọ rere ọba aládé náà látàrí pé òun jẹ́ ọmọ bíbí ilẹ̀ Canada. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí abẹ́sìnkáwọ́ Ọọ̀ni fétò ìròyìn Moses Ọláfárè lórí ọ̀rọ̀ náà ló já sí pàbó. Àwọn olùgbé ìlú bu ẹnu àtẹ́lu ìjọba ìpínlẹ̀ Kwara lórí bó ṣe ń pa àwọn olùgbé ìlú lẹ́nu mọ́ lẹ́yìn ọ̀pọ̀ ìṣekúpani tó wáyé níjọba ìbílẹ̀ Edu àti Patigi. Àwọn olùgbé ìlú níjọba ìbílẹ̀ Edu àti Patigi nípínlẹ̀ Kwara àríwá gbùngbùn Nàìjíríà ti fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ náà lórí ìwà àìbìkítà rẹ̀ lẹ́yìn ìkọlù ìṣekúpani rògbòdìyàn lemọ́lemọ́ tó ń wáyé lágbègbè náà, èyí tó dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn olùgbé ìlú légbodò. Awuyewuye náà ló bẹ̀rẹ̀ lẹ́yìn tí àwọn aráàlú lo ojú òpó ayélujára mọ̀mímọ́ Facebook ìjọba ìpínlẹ̀ Kwara láti takò bí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ṣe dákẹ́ lórí ìkọlù àti ìjínigbé lemọ́lemọ́ tó ń wáyé ní ẹkùn náà. Àríwísí àti ọ̀rọ̀ ẹ̀dùn ọkàn àwọn olùgbé ìlú náà ló padà jẹ́ píparẹ́ kúrò ní abala àríwísí nípasẹ̀ alábòjútó ojú òpó mọ̀mímọ́ Facebook náà. Èyí ló fa awuyewuye, ìfẹ̀hónúhàn àti ẹ̀sùn tí wọ́n fi kan ìjọba ìpínlẹ̀ Kwara lórí ìgbìyànjú láti pa àwọn èèyàn lẹ́nu mọ́ láti má ṣe gbọ́ igbe ẹ̀dùn ọkàn àwọn aráàlú. Àwọn aṣojú aráàlú sọ wípé ó lé ní èèyàn 70 tí wọ́n ti ṣekú pa níjọba ìbílẹ̀ Edu àti Patigi láwọn oṣù díẹ̀ sẹ́yìn lákòókò ìkọlù àwọn agbébọn adìyàmọ́ra. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ìlú àwọn agbègbè ni wọ́n ti ṣèkọlù sí, ọ̀pọ̀ mọ̀lẹ́bí di aláìnílé lórí, ọ̀pọ̀ nǹkan ni wọ́n ti parun. Àwọn àjọ elétò ààbò kò sábà pèsè ètò ààbò tó gbópọn mọ́. Lára àwọn olùfarakásá tí wọ́n jí gbé sá lọ, níṣẹ́ ni àwọn ajínigbé agbébọn béèrè fún 200 mílíọ̀nù náírà 200 mílíọ̀nù náírà owó ìtanràn ìtúsílẹ̀ wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́, ìjọba ìpínlẹ̀ Kwara kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta láti dá sí ọ̀rọ̀ ìfẹ̀sùnkàn àìbìkítà, pípa àwọn èèyàn lẹ́nu mọ́ tàbí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ ní àwọn agbègbè ìjọba ìbílẹ̀ méjèèjì ọ̀hún. Àwọn ọ̀jìnmí onímọ̀ aṣàlàyé ọ̀rọ̀ sọ wípé wàhálà rògbòdìyàn ní apá ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara ń ṣàfihàn ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń dojú kọ orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí àwọn agbébọn ti tẹ̀síwájú ìkọlù na ìyẹ́ iṣẹ́ láabi wọn ládùrú ìpolongo iṣẹ́ ìréde àwọn ológun. Àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ṣèkìlọ̀ pé títẹ̀síwájú láì bìkítà àwọn ìlú tó ń kojú ìkọlù ìṣekúpani àti ìjínigbé yóò mú káwọn aráàlú má ṣe nígbàgbọ́ nínú ìjọba mọ́, ẹkùn ìlú yóò sì máa tẹ̀síwájú ní píparun. Bàbá Mohbad béèrè kí wọ́n ṣèdájọ́ fún ìyàwó Mohbad àti nọ́ọ̀sì alábẹ́rẹ́ tó lọ́wọ́ nínú ikú olóògbé lórí ìwà àìbìkítà wọn. Ọ̀gbẹ́ni Joseph Aloba tó jẹ́ bàbá olóògbé gbajúmọ̀ olórin tàkasúfèé ní Ìlérí Olúwa Ọládìméjì Aloba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad ti ké sí olórí ẹ̀ka ètò ìdájọ́ nípínlẹ̀ Èkó àti kọmíṣánná fọ́rọ̀ ètò ìdájọ́ Lawal Pedro San láti ṣèdájọ́ láàrin ọjọ́ 14 fún ìyàwó olóògbé abilékọ Ọmọwùmí Aloba àti nọ́ọ̀sì alábẹ́rẹ́ abẹ́lé arábìnrin Ògèdèngbé Fisáyọ̀ fún ipa tí wọ́n kó nínú ikú olórin náà. Bákan náà ló tún béèrè kí wọ́n ṣèdájọ́ fún Ibrahim Owódùnní tí ọ̀pọ̀ mọ̀ sí Prime Boy àti àwọn mìíràn tó wà ní ilé olórin náà lọ́jọ́ tó kú. Ó fẹ̀sùn kàn wọ́n yálà fún bí wọ́n ṣe ránṣẹ́ pé nọ́ọ̀sì alábẹ́rẹ́ abẹ́lé tàbí kíkùnà láti gbé Mohbad lọ ilé ìwòsàn tó mọṣẹ́ fún ìtọ́jú tó yè kooro. Ìbéèrè ọ̀hún ni kò sẹ̀yìn ẹjọ́ tí adájọ́ ti ilé ẹjọ́ Adétáyọ̀ Ṣótòbí ti ilé ẹjọ́ májísírèètì Ìkòròdú gbé kalẹ̀ lọ́jọ́ 11 oṣù keje ọdún 2025, èyí tó tọ́ka sí bí àwọn afurasí náà ṣe lọ́wọ́ nínú ikú olórin náà ẹni ọdún 27. Aloba nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Wahab Shittu San kọ̀wé ìfisùn lọ́jọ́ 3 oṣù kẹwàá ọdún yìí sí ọ́fíìsì olórí ẹ̀ka ètò ìdájọ́ nípínlẹ̀ Èkó níléeṣẹ́ ètò ìdájọ́ ní sẹkítẹ́ríàtì Ìkẹjà. Shittu jẹ́ kó di mímọ̀ pé adájọ́ tọ́ka arábìnrin Ògèdèngbé Fisáyọ̀ fún ìwà àìbìkítà rẹ̀ àti bó ṣe ń ṣiṣẹ́ ètò ìlera lọ́nà àìbófinmu nígbà
tí abilékọ Ọmọ́wùnmí Alọ́ba jẹ̀bi fún ìwà àìbìkítà nípa ìtọ́jú àti ikú tó pa olóògbé Mohbad. Ó fi kún pé Primeboy àti àwọn yòókù náà tí wọ́n wà pẹ̀lú olóògbé Mohbad náà jẹ̀bi fún bí wọn kò ṣe tètè gbé ìgbésẹ̀ kan mọ́ńkóbó láti gbé olóògbé lọ ilé ìwòsàn tó mọ̀ nípa ètò ìlera dájú sáká fún ìtọ́jú tó péye. Ó rọ olórí ẹ̀ka ètò ìdájọ́ láti ṣèdájọ́ náà láàrin ọjọ́ 14. Ó tọ́ka sí ìfaramọ́ ẹjọ́ náà àti bí ọ̀pọ̀ èèyàn ṣe ń retí ibi tí ọ̀rọ̀ náà máa já sí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.